níjọ́ tí wọ́n múra kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Malam Ahmed tí wọ́n múra kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation èmi àlùmíwò ọmọ Ajigini bẹ́ẹ̀ tí wọ́n sọ fún ọ wípé ìrọ̀lẹ́ ń pa kò lè ṣeé ṣe Yorùbá Nation kí lẹ́ẹ̀ fi ṣe lógo wa orí olókun sáwà wá gọ̀ ni ta ni ọmọ ní ìdí wa wọ́n bá ní Chief Sunday Igboho ìwé mi ẹ dákun èmi ìwé mi ọmọ àtẹ̀lú lókun ẹni mọ̀ mọ̀wé jù lọ tábà rẹ̀ ni tínú ẹ̀bù tó ní olówó lọ́jọ́ ọ̀nà ìwà fún ọ ní èsì méjì pé dákun torí Ọlọ́run sọ ọdá káàntì èmi àti ẹ pèlé ní ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ wá ní pé bábá tí a ní ebó lówó lọ́jọ́ ọ̀nà ìwà ọ̀nà tí kálukú wá bàrúwó káwá búra tààlà fọ́jú àǹtà tó ló ń sùn nígbà tí ó sùn ta lórí nígbà tí wọ́n ní Yorùbá Nation Yorùbá Nation Oòduà takataka jàmáà èyí sọ fún pé kò lè ṣeéṣe Sunday Igboho ẹni tó ní làákàyè ni ó gbọ́n Sunday Igboho gbọ́n èyí sọlọ́kù làákàyè bí àwọn gọ̀ǹgọ̀ sún yẹn gbogbo bí tó bá lè mú ẹni ẹlẹ́ni márùn wọn yọ ọkọ̀ fẹ́ lọ ọbẹ̀ èyí sọlọ́gùn ológun máa ń pẹ́ ní Sunday Igboho ń dayé ọlọ́njọ́ jẹ́ pé Ọlọ́run wájú di mùsùlùmí sọlọ́gùn wa máa ń rínú ológun máa ń nírú létí Sunday Igboho ni ọba ológun máa ń nírú mọ́tò tí Sunday Igboho ni ológun ni ọmọ lọ Germany lọ gbogbo ẹ̀ dáadáa ọmọ ọlọ́mọ tó ọmọ fónífóní bí ọmọ èbó ọmọ tó gbẹ kọ́lọ́ méje tí ọba jẹ kọ́lọ́ wájú gba Islam Ọlọ́run dákun jẹ́ Chief Sunday Igboho gba Islam torí pé ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tí máa ń sọ jáde lẹ́nu ó máa ní Ọlọ́run káábíyèsí Ọlọ́run àmọ́ kíkíní bá ti gùn náà yóò tó wáyé pé oògùn tọ́lọ́ǹdì ti fi hàn pé oògùn ṣiṣẹ́ mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan búra tó bá yẹ pé ń jọ wọn lọ mú Chief Sunday Igboho ọlọ́mọdé orírú ẹ̀ mọ́ o wọ́n bá nǹkan rẹ̀ jẹ́ gan o tó bá yẹ pé jọ náà ó ní táwọn sọ́jà sì gan ebi ọmọ ẹ̀ gan nínú fíìmù abẹ́yẹ̀ rí tó bá fẹ́ wá ìgbédi ilé olóògùn yóò ní bídà àwọn sọ́jà ọba gan ẹ dàbọ̀ wọ yín náà ẹ dìde rìn ẹ máa gbálẹ̀ Sunday Igboho oríṣi mo wá láìkì Chief Sunday Igboho òdodo ọ̀rọ̀ máa ń jáde lẹ́nu rẹ̀ fẹ́ni tọ́lọ́ bá ṣe lóní làákàyè ó ní ẹ wá ní kó wọn má tẹ̀lé Tinubu mọ́ èpè lówó ìbáyé gbogbo yín jẹ́ ó yẹ kẹ́ ẹ dìdúsì àwọn nǹkan tó pọ̀ kẹ́ ẹ ìǹfà àwọn nǹkan tó pọ̀ ní ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ mú tẹ̀sìn rẹ̀ jáde ó ní gbogbo nǹkan láṣẹ ààbọ̀ ń bẹ àgbà táwọn bàbá tó lọ bá ń bẹ Tinubu wọ́n gbẹ́bọ ẹbọ òfin wọ́n gbẹ́bọ ẹbọ ọ̀gbà wọ́n ṣe ètùtù ọlọ́ wọ́n ṣàfòràn ọ̀jẹ́ wọ́n ṣe àgbélépọ̀tà ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan láṣẹ ààbọ̀ ń bẹ à ń gbọ́ kí ni sẹ́mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti múlà káyì lọ fún ẹni torí ẹ bá pé ṣùgbọ́n àkìtárù nẹ́ẹ̀sì láyà kìlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn olè nílà káyì táyé tán torí múkú ò lè tán láyé Sunday Igboho máa jẹun lọ ẹjẹ́ ni kò tí ọgbẹ̀gbẹ̀ kò sí dídá Yorùbá Nation my food ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi wí bẹ́ẹ̀ tẹsẹ̀ mọ́lẹ̀ fún ó ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi ẹni tó bá mọ̀ pé Yorùbá Nation ń bẹ lábẹ́ àtẹlẹsẹ̀ ń kọ́ fẹsẹ̀ jẹ́ ni wàláhì ẹgbẹ́ ọ̀pẹ́ mo búra nù bá a bá tún kó mẹ́sẹ̀ gan generation wa ìtọ́ bá kó mẹ́sẹ̀ Yorùbá Nation ò lè ṣe é ṣe mo búra pẹ̀lú Ọlọ́run ẹ wá sọ fún mi pé Chief Sunday Igboho àti Chief Gani Fáwẹ́yìnmí ẹ wá sọ fún mi pé wọ́n jọ ṣe pọ̀ Gani Fáwẹ́yìnmí Gani Adams sorry Gani Adams ẹ ṣeun jàre ẹ wá sọ fún mi Gani Adams ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò àbí ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́ ẹ̀yin òpònú àfa lọ pé àwa mùsùlùmí àwa àfa súnà tá àdọ̀bálẹ̀ mọ́ ní alákatakítí ó ní kílẹ̀ pé Gani Adams ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́ torí kíni ẹni tó bá ti jọba kò lè dọ̀bálẹ̀ fún bàbá àti yá tiẹ̀ mọ́ torí kíni so àwọn ọ̀dọ̀bálẹ̀ fún bàbá àti yá tiẹ̀ mọ́ ẹ̀ ń pẹ́ àlọ́mọkọ́ mọ́ kílẹ̀ wà pa àwọn ọba táwọn náà dọ̀bálẹ̀ fún bàbá àti yá wọn mọ́ àbí tẹ́yìn bá ti jọba ó ti kúrò lọ́mọ bàbá ẹ̀ ó ti kúrò lọ́mọ ìyẹ́ ẹ̀hùn bẹ́ẹ̀ bá lè ṣàlàyé fẹ́mi èmi nídìí àlàyé ní òkúra mọ́ndó pé bẹ́ẹ̀ bá ti lè jọba bàbá rẹ̀ kọ́ ní bàbá ẹ̀ mọ́ ìyá ẹ̀ kọ́ ní ìyá ẹ̀ mọ́
ẹ dákun ẹ kó ń dilẹ̀ tí ọ̀tá sọ àwọn ọ̀dẹ̀ lẹ́ẹ̀mọ̀ tàn sọ bẹ́ẹ̀ fún wọn. àwọn ọ̀dẹ̀ lẹ́ẹ̀mọ̀ tàn o. Yorùbá nation Yorùbá nation kọ́ Yorùbá republic ni ṣé Gani Adams àti Sunday Igboho láyéláyé wọn ò lè ṣe pọ̀ wí bẹ́ẹ̀. láyéláyé wọn ò lè jọ ṣe papọ̀. tọ́lá àwọn méjèèjì fẹ́ jayé ni. kálukú wọn fẹ́ jayé ni. wọ́n fẹ́ fi táìtù Yorùbá jayé ni. wọ́n fẹ́ fi jayé ni. Gani Adams fẹ́ jayé ni. wọ́n fẹ́ jayé ni. olóògùn. Sunday Igboho fẹ́ jayé ni. olóògùn. nọ́mbà oògùn gbogbo kálukú wa náà ní. ó ìràwọ̀ ọ̀kẹ́ jáde nídìí oògùn ni. ẹ̀yin náà dáwọn oògùn ewé kínní ẹ bá pápọ̀ mátàrí ẹ ṣe su ìṣọ́ àjẹnẹ́là ìbomi sí kò ní ìdí kó wulẹ̀ kó sí bẹ́ẹ̀ su sẹ́ kó sórí iná dé ṣe ooru ní jìnnà su. Ògùn ni wọ́n ṣe ọbẹ̀ àwọn ayé nínú ike òdẹ̀jọ́ náà físíìsì ni wíbẹ̀ àbí kámísì ni físíìsì náà ní kílẹ̀ pẹ̀lú físíìsì evaporation ni tó o bá ti kọ́kọ́ bomi sínú ike kó o tó gbé kaná wà láì ike wò lè jóná bó o bomi inú ọ̀rá bó o gbé kaná kò lè jóná bó o bomi sínú páálí ṣúgà tó o bá gbé kaná kò lè jóná evaporation ni wí bẹ́ẹ̀. evaporation ni. kí ọ̀n ti rí ẹ̀kẹ́ wa lẹ́ ń pè é. gbogbo nǹkan ló ní melting point. gbogbo nǹkan ló ní melting point. So melting point omi 100 degree ni. Melting point omi 100 degree ni. So tí ló bá 100 degree omi ò lè boil. àwọn àbá wa nǹkan lání tí náà bá 100 degree nǹkan ò lè boil. omi tó yìí ti wà nù kẹ́ ò lè jẹ́ kí náà yẹn wọ 100 degree. ẹ ṣe dàre ẹ pé ṣé wù. ìbáwọ̀ bá mọ̀ tí a bá mẹ́tọ́ mọ àwọn àṣewù ẹ pé ṣé wù. bọ́rọ̀ mọ́ ṣe wá rí nìyẹn ní tó wí mo ti báyé nù. bébí náà bá lọ ṣàlàyé ẹ̀jẹ̀ tó kéwú tọ̀. gbogbo nǹkan ló ní bàbá 100 degree kò lè bọ́ìlì omi ò lè bọ́ìlì. bàbá tí wàá bomi inú ke ká tó gbélé náà láyéláyé iná ò lè wọ 100 degree sọ́kò ní jókè. pé àwa yóò sọ ọbẹ̀ kan fún inú ke ni wọ́n ó ti ṣe. ọjà ọbẹ̀ nù ke ọbẹ̀ gbóná nù ke agbémọ́ra lásán yóò bá ní sàn ò lè ṣeéṣe àwígbà náà wọ́n ní amóríwá káfọ̀rún lẹ̀ alára wọn tẹ́ni nígbà tábà rí October ọdún bíi ìkejì lọ́hùn October tó dé mọ́ ní sẹ́ká tún lóde October mi ló tún dé tán yìí yóò bá ní sàn ò lè ṣeéṣe ọ̀dà Chief Sunday Igboho ọlọ́run kọ́ bá ń sọ́ di mùsùlùmí ó ní ní ìsìn ọ̀dà tó bá ní kí Tinubu ọmọ wọlé ní tó fojú rẹ̀ rí sáwọn Yorùbá lè sàfẹ́ kí Tinubu wọlé sọ wọ́n jọ máa fojú ara wọn rí